Let's
ọmọ ìṣẹ́gun ní bàbá yẹn sílẹ̀ ọmọ ìṣẹ́gun bá mi nígbà. ọmọ ìṣẹ́gun ní bàbá yẹn sílẹ̀.
máa ń ta pé àmì o. Èèyàn náà nílé ta pé lọ́wọ́. Àfà láti bá ń kí bàbá lọ́yọ̀ọ́. Ẹ kí bàbá lọ́yọ̀ọ́. Bàbá lè ṣe pé kíkà ìyá ọtúbọ̀lá ló ṣe pé ọ̀gbẹ̀ni ìlú lọ́jọ́. Wọ́n tún wá sílẹ̀ lórí ṣe omi ìjà fáàní. Ẹlọ kó mọ́ wá bá wá, ẹlọ kó mọ́ wá, ẹlọ kàdá. Ẹyọ rẹ̀ ní ẹlẹ́gbẹ́ pàfà. Sẹ́ni tó tún ṣe fún wa o, bàbá mi yé sí wọn tá a tún rí ọdẹ. Bàbá ọjà, ẹni náà tún fi síwájú, àwọn ọmọ wọn lọ sọ̀rọ̀ tá a tún rí jẹ. Bàbá gbogbo wa, ẹ tún fẹ́ ta àlọ́ mi àkọ́jọ́ nígbà rẹ̀ sí. Ó lè máa mú bẹ́ẹ̀ yá, ó lè máa wọn tó wá mọ́tò. Ó lè bá ẹni tó wá mọ́tò, ṣùgbọ́n kó má bàa mú bẹ́ẹ̀ yá. Ike wọ́n lé olóògùn, ọlọ́run ló yẹ ìwọ bá, ọlọ́ọ̀bà mi lọ́jọ́ àfọ̀ ìlóògùn ọmọ. Amúbẹ̀yà ò kì í ṣe kún o. Kò kì í ṣòro. Jẹ́jẹ́ lọ́lọ́ àfààní olóògùn. Ẹ má lọ bá lé. Wọ́n láàlá lórí amúbẹ̀ yáwọ̀ sùúrù níbẹ̀. Àfààní ò kì í ṣòro. Ẹ pé kíló bùrọ̀fà. Bàbá, wọ́n gbé kíní mọ́ ní sàárà. Bí ọba ti ní sàárà bá a ṣe, bàbá gbé wọn síwájú ẹ̀, ìmọ̀ yóò máa dún. Ayọ̀ olókùn ni ìgbìmọ̀ ọ̀pọ̀lá sàárà. Èyí ọdẹ, ẹni bàbá mi ṣègùn pẹ́lẹ́jà. Ìwọ̀n bá ti ní sàárà. Àwọn lárúbá wọn fi ń gbọ́mọ jù wá lọ́jọ́ bí sí. Ṣùgbọ́n sára lọ́ọ̀dì o. Ó ṣe èmi ní 20 years ago. Èmi pẹ̀lú àkíwọ̀n ọ̀dà mi. Àbá àti ẹ̀ 2009 òkè ọ̀rọ̀ ní sáà. Gbogbo kan lórí ẹjẹ́ ní oṣù kan lé lọ mọ́tò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àjọ̀dún ọ̀gbà sára ní ìní sáàdì. Wàlé lórí tó ṣe sára dáadáa. Sára rẹ̀ ni wọ́n. Ó gbé sínú òòlù fún yàn. Ó lọ́sẹ̀ lé òòlù fún yàn. Ẹnì kan kú lọ. Ó lọ́mọ òun kú lọ láyé bàbá ní Yéṣu ìròyìn fún ló. Àbí ló bá fẹ́ fún wọn lé. Ó bá ṣe é kárí ní wàá ṣe báyìí. Àwọn òbí ṣe é kárí ní. Lára ṣe é kárí ní ní o. Àwọn ìṣe ẹ̀rí náà láti kàn wá lórí. Tí bàbá ṣe nǹkan fún yàn. Ó lọ́ba kan, wọ́n ní kó bá sọ fún Sọ́mọ Sunday. Ó yẹ lọ́lọ́ ṣé ń ta àdúrà mi bá a ṣe. Ṣùgbọ́n àwọn kan tún wà. Lọ́wọ́ bá ilé. Lọ́wọ́ bá wò ó kàtà bá ilé. Ẹlẹ́wà lọ́wọ́ bá wò ó kàtà bá ilé.
expect 100,000 lọ́wọ́ yìí. Bí ẹ bá ti mú 20,000, ẹ fi ṣẹ̀wọ̀n ní ẹ̀rọ. Ọ̀fẹ́ ẹ ti ṣẹ̀wọ̀n ní ẹ̀rọ. Bàbá expect 50,000 lọ́wọ́ yìí. Àgbàgbà pé ìyára dé ló wá ní ọ̀rọ̀ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ bá ti fún ẹ ti ṣẹ̀wọ̀n ní ẹ̀rọ. Ọ̀rọ̀ tábìlì lè tún mi máa ṣe. Ó ní màmá òun fẹ́ rí mẹ́ta. Ló bá gbé mi lọ́dọ̀ àbá mi nílé. Ó ní gánú mi ló fún ìjọwọ́. Ó ní ní 100,000 lọ́rọ̀ máa pè é. Ìgbà tí máa gbẹ́jọ́ mi, ọmọ ṣe ẹ̀rí lọ. Ó ń pẹ̀lú láti àfihàn àbábọ̀. Wọ́n tọrọ ilẹ̀ ìgbò. Lápá mọ̀nàló, ó máa ń rìn kiri ní. Ó lọ sí ọ̀rọ̀ yàn. Mọ̀nàlówó, ó lọ 100,000. Ìbọn fún mọ́nì wo owó mẹ́ta. Ó lọ kọ́ ọmọ ẹ̀ lọ. Ṣé bàbá òun ayàtọ̀? Ó bẹ́rẹ̀ màmá mẹ́ta. Ó yẹ spẹ́tì wọ́n ní ìjọba ó ní Yéṣu kò kí n tó fún ẹ. Èrè pàjá búrọ́dá. Ẹ̀dọ́ bá rí lónà ayọ̀ mẹ́ta ọ̀gá. Ṣé wọ́n rí lọ́sùn? Ó ṣe láàánú lásán àwọn èyí. Bá a bá ṣeré náà. Tó a ti ṣeré pé ìkan ká tó lórí. Lápá lérè ní àti lọ ṣeré abẹ́lé ìtọ̀. Ó ṣe fẹ́ lọ́sẹ̀ẹ́sì ibẹ̀ láti kú. Lápá lérè ní lásán ti wá sẹ́nu mọ́tò. A ti wá bá mi. Ọ̀gá mi. Mo lọ sí ti sẹ́gbà. Ó ṣàbí. Ìgbà táwọn mọ̀. Láti báwo ló ṣe bá sọ lọ? Kí ló kọ ìyàwó ẹ̀? Ẹni tó lè ń tọrọ ó kú máa bọ ní Yéṣu wò yẹn ò ní mọ fún. Ọmọ méje ló ti bí sílé ọkọ. Ó ti ní ọmọ sí wọn. Ó ní ìgbéra sí yan. Aṣọ ìjẹ ọ̀rọ̀. Aṣọ tó ń bá tó dalẹ̀. Akíkòtò. Ẹ máa gbé kámẹ́rà sójú ẹ̀. Ẹni tó ń pè é fún ẹ̀rí lásì. Ọkọ̀ ń pè é fún ìpa ọ̀. Ẹ máa gbé kámẹ́rà sójú ẹ̀. Asúmọ́dé ni ẹ bá ṣe tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ mú. Owó tó bá gbà lọ́wọ́ mi ni owó tó bá ní àpò. Wọ́n ṣe bẹ̀ Monday, wọ́n ṣe Tuesday. Asanwó ìtẹ́ nínú City Center. Asanwó Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday. Èmi gbọ́ngàn, ilé mi mò ń sùn òun èmi gbọ́ngàn. Owó mi ìbò mi ṣe dáadáa ní. Obìnrin lásìkò tí ẹ gbé owó mi ìbò mi ṣe dáadáa ní. Àṣẹ́wò ó fowó ẹ̀mú gbòòrò. Èmi fowó mi ìbò mi ṣe dáadáa ní. Ẹ máa ṣe pé ẹgbẹ́ ìkejì dánú ó fowó ẹ̀mú gbòòrò. Olùgbòòrò 30,000 lójúmọ́. 30 lónìí 20 lọ́la tó bá di gbọ́ Monday ẹ̀ṣin. Ìlú ní sálárì àwọn báńkà bóyá wọ́n ka 150, 200 tó máa fi bí 120 tó kélò láàrin ọ̀sẹ̀. Ẹni yẹn náà rè ṣé wọ́n ní wọlé yìí? Onídó ló kọ́
wá mi. Oníjó ìyàwó yín báwo ló ṣe máa ń jó? Ẹ̀jẹ̀ kọ́ rẹ̀ jù. Wàsíù alẹ́ nìkan ní ó pẹ̀lú Wàsíù bàbá àtọmọ ni wọ́n Wàsíù lùgásì àlùlálù sáká àlùlálẹ́rọ ọmọ mẹ́fà ló bí ṣùgbọ́n Wàsíù ọmọ mi o kò sí ẹnìyàwó òde dúdú máa ń lọ. Àwọn ọmọ àlùlálẹ́ olóríjọ́ wọn lò àlùlálẹ́ gba 30,000 tó bá fún Wàsíù ní 20,000 àlùlá máa bínú nínú 30,000 àlùlá Ràṣídà gbowó ìyá Ràṣídà gbowó Wàsíù lẹ́yìn tó láti sára tọ́mọ́lá a máa fara mọ́ Wàsíù wọ́n lọ́ Wàsíù wá bí tẹ́lẹ̀ làbá bẹ́ẹ̀ fara wọn báwo ló ṣe máa ń kí fún wa. Àlùdà máa ṣe bínú, ó ní lọ́ta bẹ́ẹ̀ lọ máa sún. Ẹnìkan tẹ́ bí bàbá ní Yéṣu ni a máa gbà sí ara. Oníkálukú lé lára tiẹ̀. Mo máa sọ fìlà sínú, mo máa sọ bára tóbi. Ìwà tí ń bí, mo máa kúrò mi sí. Ìwà tí ń bí, mo ní wọn ṣùkàṣùkà lọ́wọ́ bàbá ní Yéṣu mo ṣùkàṣùkà nínú. Ibi tí mo kúrú lé, àbọ̀bá ló ṣe pé nínú. Ọkọ̀ bọ́lá mi ìsàmì níbí. Ó di méjì. Bàbá àbẹ̀tì níbí. Ó di mẹ́ta. Ọmọ títí níbí. Ó di mẹ́rin. Ọmọ pọ́tí bọ́lá níbí. Ó di márùn-ún. Ọmọ tóyìn níbí. Ó di mẹ́fà. Mo níyàwó nínú bàrà àṣẹ́ta. Tí mo kalẹ̀ fún lórí ìsúìtì. Ó di méje. Ìkẹjọ ọmọ kékeré bá ń bá mo tún fẹ́ tó bá yọ wá ó di mẹ́jọ tálọ́mà kẹsàn ọmọ ẹ bó ṣe rí bó ṣe rí. Ibi tí mo yọ sí lọ́dún mo ti wá nọ́mbà kẹfẹ́ láti lẹ́kọ̀ọ́ ìlú wo. Àwọn ènìyàn ẹnìkan ni mo bá wí bí ṣùgbọ́n mo pe sórí ara mi. Ẹjọ́ bá mo nígbà òun kò náwó ọmọ ṣe nílò ọ̀nà ìsìn tó wá wí bí. Ẹni bá mo nígbà òun mo fẹ́ lára àbá mi bàbọ̀dà. Ẹjọ́ bá mo nígbà òun láti ògbọ́dọ̀ sọ láti ògbọ́dọ̀ sọ. Aláàkì ẹ̀rọ mi. Sọmọdúnbọ̀ àìkí sí ìpọ́nlẹ̀ ẹ má jẹ́ kẹ́lẹ̀ kan lọ tún wọn ní o ẹsẹ̀ pẹ̀lú bàbọ̀jà ṣọmọ àṣírí sọmọdúnbọ̀ àṣírí ìwọ̀n gbọ́dọ̀ sọ wọ́n mọ̀ pé mo jẹ tọ́lá ṣe sọmọ. Àfà ẹ mọ́ tó ta ni ẹ tó bá tó bẹ́ẹ̀ kó bọ́ta kó wá sọ ní mọ́bọ̀ ẹ máa nà wọ́n sọ́ni náà wọ́n orúkọ ẹ̀ ní kẹjá tó wọ́n mọ̀ wá lé sọ̀ní wọ́n mọ̀ wá lé ìyàwó kẹsàn-án lólúwa ẹ̀dẹ̀ rẹ̀ ẹ bá délé ẹ̀ ẹ máa rí ọtí à.
dání. Gbogbo yín pẹ̀lú onígbà àwọn ẹ̀rẹ́ sá. Máa bọ̀, onígbà máa bọ̀. Aláàjì ṣẹlẹ̀ sá dání. Mi ìgbà ẹ̀sọ́ sí mi létí. Àmúbẹ̀ ẹ̀yà wọ̀ bẹ̀. Ibrahim àmúbẹ̀ ẹ̀yà wà. Adé àmúbẹ̀ ẹ̀yà wà. Dẹ́gbẹ́ àmúbẹ̀ ẹ̀yà wà. Aládé wà. Sẹ́ni yẹn lẹ́gbẹ́. Màá sọ ni yẹn jáde. Wọ́n lámúbẹ̀ ẹ̀yà bí Yéṣu fún mi. Tàbí mo ní tọ̀hún tó bá sọ. Àfà ẹ̀rọ mẹ́rin iná fẹ́ dárúkọ ní ẹ̀yìn kọ́. Ẹ̀yin kọ́ lé dárúkọ àfà. Ẹ̀yin kọ́ lé dárúkọ. Ẹ tó bá mo ní tọ̀hún. Máa bọ̀. Ẹ̀bà àbò ìṣèlú wọ́n ní kó bá wà á bì. Wọ́n bá sì kọ́ bẹ́ẹ̀ lọ fún àwọn ọ̀gá ẹ̀. Máa tà lọ. Máa bọ̀ jọ lé sọ fún ìyàwó ẹ̀ kó bá wà á bì. Láwọn rí. Ọ̀la mọ́mà ẹ̀ ò gbọ́dọ̀ sọ. Ẹ máa bọ̀. Ebi ìyá pa yín. Ẹ bá sọ. Ẹnìkan ti sọ mo fẹ́ bàbá láti rí torí wọ́n mọ̀ náà bóyá àkọ́kọ́ náà ni wọ́n tọwọ́ tọwọ́. Ọba mi bẹ́ẹ̀ ta lọ́jọ́ wá sẹ́wọ́ ẹni tó wá bí ọba sẹ́wọ́ wá ó dà. Ọkọ̀ ló sì kó dà. Ọkọ̀. Wá parọ́ mẹ́rin kan máa bọ̀. Máa bọ̀, àbí ó máa bọ̀. Ọmọ olóṣèlú bá gbé bàbá ẹ̀. Bàbá tó wà lẹ́yìn ẹ̀ fowó tọ́. Bàbá ẹ̀. Bàbá ẹ̀. Sílẹ̀, ó sùn. Àwọn kan wá láti Dubai wọ́n gba yẹ́mù lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ bá sórí náà, bàbá onílé sí wọn máa fẹ́rù mi sọ. Kò sí kú tí ó gbàgbà. Náà ní bá pe lórí ẹ̀. Àlájì ẹgbẹ́ nígbà wo èyí sọ ní. Ọba ẹgbẹ́ nígbà wo èyí sọ. Èmi á sọ nígbà wo fúnra mi. Torí àwọn onígbà yóò wọ́n kí ẹsẹ̀ bá gbé. Àwọn ọmọ yóò mọ̀ sùúrù ní ìwé kí ẹsẹ̀ bá gbé. Mo dárúkọ àfà o. Ákàtí kan tipẹ́tipẹ́ ni mo kọ́ o. Àfà ṣe mo dárúkọ yín. Ákàtí mo ti kọ́ bí 25 years ago. Onítorí ẹ̀ mo fi kọ́ yín. Wọ́n kí ẹsẹ̀ bá gbé. Àwọn ọmọ yóò mọ̀ sùúrù ní ìwé kí ẹsẹ̀ bá gbé. Ẹ má bínú. Àwọn tí ó tó wà ó, ẹ wá lè yọ̀ bẹ́sí. Ẹgbẹ́ mi wá pé ẹ má bínú. Ó dá ẹ bá ṣe àdúgbò lọ rẹ̀ wọ́n ṣe. Ẹ má bínú. Àná lọ́jọ́ bí ẹ̀ ọ́, àkókò ẹ̀yà ẹ
tí ó tó ta ọ̀sẹ̀ ẹ wá lọ ọ̀bẹ sí ẹ má bí ẹ má bí ẹ má bí ọ̀rọ̀ tí ó tó ta ọ̀ ẹ wá lọ Yorùbá ẹ fún yọ Yorùbá ẹ má bí àwọn ọmọ ẹ má sùn ẹ má bí ẹ má bí. Àbá tí wọ́n ja àrùn sí mi, ó ní kó bẹ̀ mí. Ó tí mo fẹ́ gbà, nínú bá bínú, yàrú, kó lọ sórí. Orí fóònù ẹ̀, ó ní àpò yẹn lórí ẹ̀. Àbá kó lọ sórí ìyá àpò yẹn, kó wà ti sá. Ó sá síbẹ̀ pé ilẹ̀ pírẹ̀sì mẹ́ta tó ní lórí títì yìí. Kó bá mi yọ ọkọ̀ pẹ̀lú rẹ̀. Ó sì rà sí títí pírọ̀sì kan. Sórí akálà yìí, kó sọ wọ́n bọ́ á. Kó fún ní wọ́n pírọ̀sì bẹ̀. Kó tọwọ́ bọ̀, kó lè ya. Sọ̀rí kò tẹ̀lé ní tó bá ti ń sáà. Kí wọ́n kọ́kọ́ máa fídíò ẹ̀. Kó ní kiri yẹn lọ́wọ́. Tó bá ti ní lọ́wọ́, màá dákẹ́. Ebi náà lọ́wọ́ tó ń jáde. Ọmọ ṣe bí lù ú, ìgbà wo òní ìṣú o. Adébísí, mo ṣe bí lù ú, mo ṣe bá bí lù ú. Ọlọ́run ló rọ̀ mí o, ọmọ ṣe bí lù ú. Ìwúlẹ̀ àfúrúfú ẹ̀yà. Rẹ́kọ̀ọ́ ni mo ṣe máa mọ́ ní Jésù. Ó máa bá lè Jésù tó bọ̀ yìí o. Ọmọ ṣe bí lù ú, mo ká mú bí ẹ̀yà. Mo ká mọ̀ ní lẹ́bí dọ́là. Òní gbogbo ọjọ́ ọmọ ṣe bí lù ú. Ìwọ ní Jésù mo ti dé. Àná lọ́jọ́ bí a ń bá mi o. Ọmọ ṣe bí lù ú. Àwọn nínú wọ́sán lọ́dọ̀ ọ̀rọ̀ ìyá mi. Bàbá jáde ìlú ká ṣe bẹ́ẹ̀ ní báńkù o. Káyọ̀dé ní Jésù fún ẹni o. Àrìnà bá fẹsẹ̀ kọ́ ọ̀. Báwo ni tí ó ṣe ní pẹ̀lú o? Ẹ̀rù ẹ̀dá bá mi yó. Ẹ̀rù ẹ̀dá bá mi yó. Fámìlì méjì ló mú wá nílé ayé. Méjì ló mú wá nílé ayé. Bẹ́ẹ̀ bá lé ọ̀rọ̀ orílẹ̀-èdè yóò sì ní ìwàlá òwe. Ẹ̀jẹ̀ mo ní àá.
ṣe jẹ́ ó tẹ̀ lísì ó ṣe ju àlàbí ẹ̀yà ó ní bọ́jẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ọmọ ṣe ìdílé pàṣẹ ọmọ ìṣẹ́ nínú ó lóun kò nínú ìjẹun ìtọ́ ó lára ló fọwọ́ ọmọ àbújá ẹ̀yà ikú kan kọ̀ ní táyà mọ́lẹ́ àmì ìlú àwọn ọ̀gá. Lọ́dún ẹ̀yà òye tó lọ ń gbé pọ́ǹpù yẹn lọ́la rẹ̀ lẹ́nu ọ̀nà àfà. Ìgbàdá àbọ̀bọ̀ yẹn dé ìwé ẹsẹ̀. Mo mọ̀ pé bẹ́ẹ̀ bá sẹ́yìn yẹn máa zùn. Àwọn alága tó yà wọ́n lọ́nu sílẹ̀ ní alágbègbè yìí wọ́n pẹ́ kọ́ sórí tó ṣe ṣẹlẹ̀ náà ni ó lè máa sọ. Má bàa wé wọn àṣàbí ó pẹ̀lú sálọ́wọ́. Ó lè má bẹ̀rẹ̀ lọ́wọ́. Onínagbé méjì ọ̀sán ìṣọ̀lá lára tí ń fẹ́ òun ọ̀. Onínagbé mẹ́ta rẹ̀ fún ẹ̀yà. Olùbá mú 20,000. Ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀ lọ fún àwọn Hausa. Akópa dábàá ká má ṣe rí ẹ. 20,000 ó fún pé. Olùkọ́lọ́ Adísábó, ìyẹn gbọ́ káàdà 2,000 ọba wípé bí ọkọ̀ fún àwọn Haúsá lówó tán, ìyẹn lọ 7,000, ó lè 8,000 fàpò. Ṣùgbọ́n ìgbà tó bá kú oníbẹ̀ o, ó ti 10,000 àwọn Haúsá ló bá tún Haúsá kan, ó lọ sí Yámù. Bàbá alábọ̀ náà tó ike bá wò pé Haúsá ẹ̀ tó tọrọ bára kò jẹ́ pé ọ̀hún lọ ó bá mú 1,000 ó kù débi sí ó lè sọ bẹ́ẹ̀ fún yẹn o kéré sínú wọn ò sọ bẹ́ẹ̀ ó tún ṣe tún síwájú ẹ̀ máa sùn ló tún rí ìwé ẹ̀ẹ̀kan débi sí ó ní ẹ̀ bá fọwọ́ tọ́ wọn bóyá sọ fún mi ìlú ẹ̀lú ọ̀gbẹ́ni ẹ̀lú òun fáwọn ilé ìlówó àwọn ará ọ̀rìn kan ní ẹ̀kọ́ ìjọba ní ọ̀hún fún wa lówó ìwà òpin eléyìí ò náà mà ó kàn fà àwọn èèyàn 1,000 ìyẹn ní ilé ìṣòwò mi ìwọ́n tó kó sàláfù tó fáwọn àwọn oníbàárà tó fún wọn lówó fún wa lówó àṣọlọ́ ló yọ pé ìfọ̀ yóò bá bà ó kàn lọ mú 3,000 pé ó tún fún wèrè wọn láyé ní ẹsẹ̀ kò tó mi jẹ́ ọsẹ̀ ó bá tún fún 1,000 sí owó yẹn jẹ́ 4,000 owó yẹn 4,000 lọ́wọ́ ẹ̀ àti bá ní abẹ́ píríǹtì mọ́kànlá ó tún pàdé obìnrin kan ìyẹn ló ń sọmọ nù ó ló lẹsẹ̀ lọ́mọ wọn ni ó kò sọ ó tó fún àwọn ọkọ̀ lọ́lé ó tún fún yẹn 1,000 owó fún 3,000 3,000 tó gbé dání. Ó ṣe
tó ní gbára lórí abúgbé kan máa ń so ìyẹn tọrọ bá ó lóun kan tó ń pè ní ohun oníke ó bá tó mú wọn dá sàn ó fẹ́ ní kẹ́ ọ̀ bá ṣe tó bá dà ó lẹ́nu ọ̀nà ilé akárí. Ó bá wá máa kékeré bàbá àdúgbò kórè lójú tó kúrú. Ike bá pọ̀ ọmọdé ó ní kí ló jẹ́ ó ní bọ̀dá. Mo sọ owó ìjádùn tó yẹ kí n jẹ lásán yìí. Olólùwẹ̀ ó jẹ oní$700 tó yẹ kó fi jẹ ọ̀sán o àdúrà o òun ní ẹ bá pọ̀. Ìgbọ́dọ̀ bá dán sàn o brọ́dà mi mo wá mi jẹun. Ike lọ́mọ ò tí ì jẹun. Ó bá mú $1,000 ó fọ́mọ ọ̀yẹ́ máa ń. Ó tó síbẹ̀ ó wà bẹ̀. Ó dẹ́nu ọ̀nà jẹ́rù ìlàsí. Ẹnu ọ̀nà jẹ́rù ìgbérí o. Ọmọ òun wá sí o. Àwọn àbá. Ó láyọ̀ wà bẹ̀. Ó tó síbẹ̀ ó mọ̀ ọ́ lò. Àwọn security tó wà lẹ́nu géètì. Ìyẹn ní kí lẹ mú bọ̀ fún wa. Ike wa rẹ̀ ló pé $1,000 tó kù bá ó wà bá ó wà fi ṣe sàrà fún wa. Ó débẹ̀ lápẹ́ márùn-ún ìrọ̀lẹ́. Wọ́n náà àtọ́dẹ́ jẹ́mi. Àbá pé ó ní rèé mo máa délé tí a máa lọ. Bá a fà ló wa mọ́tò ní gbígbé ló wa mọ́tò. Àwọn méjì iná bẹ́ẹ̀ nínú mọ́tò bá àwọn kan bá bọ̀ kọ́dà wọ́n lé aṣọ o ara ń fún àfá mi dáadáa ẹ má ṣe sára dáadáa ẹ má ṣe sára o Ọlọ́run ẹ má ṣe sára o. Wọ́n fẹ́ pé sórí mi máa zú. Àmúbẹ̀yà bára ráńfò ló bá pò nínú jẹ́mi. Ó gbé Prado Jeep, ó ní G-Wagon, kò pé G-Wagon. Ó ní Lexus, kò wọnú Lexus. Ó ní Benz, kò wọnú Benz o. Ó ní Prado Jeep ìlú ti kọ́rẹ́nsì náà. Ó ní Prado Jeep yìí. Olú máa gbé oyè ìsìnkú wọn. Bóyá kélé wa mọ́tò, bóyá afọ àlè wa mọ́tò. Àwọn ọmọ méjèèjì o. Àmúbẹ̀yà tó lọ nílé. Olólọ́pàá tó ń tẹ̀lé máa sí. Tó yẹ kó sọ fọ́lọ́pàá.
ọlọ́lọ́pàá ẹ̀ dúró sí Germany mo ń lọ lómi o ìrìn àjò láti Germany wá sí orí náà ilé akari ní Germany láti Germany kí lorúkọ lè gbogbo mẹ́rin níbẹ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí sáà kókó nínú Germany wá sí ní akari ó wá sínú Richmond inú Richmond làbá ńlá ó bá ó tẹ̀lé supermarket kan ó bá síbẹ̀ olóòfẹ́ ajá àfẹ́ra àfọ̀mọ́ ó ra pẹ́ẹ́dìyà ó ra sí ìwàlú ó ra bẹ́ẹ̀lú ó kó gbogbo ẹ̀ lọ sílé àwọn àbúrò ìyàwó ẹ̀ àwọn àbúrò mẹ́rì àbúrò kẹta sí mẹ́rì àbúrò kejì sí mẹ́rì ọmọ àbúrò mẹ́rì àwọn ẹbí mẹ́rì ilé afá àtọwà gbogbo agbègbè yìí máa so wọ́n máa dúró ti mú sáálà tó ti London dé náà ó fún wọn ló kọ́ sóúnjẹ o máa bá àdúgbò ọ̀rọ̀ wọn ṣe ń tẹ̀ ẹ̀ máa jẹ lọ máa bá àkàmọ́ mi ọlọ́run. ṣàlékún adúlá lórí ní ọlọ́run kí á kí o máa ṣe fún mi lẹ́sẹ̀ kò délé yọ. Káwọn tí yóò ṣe máa ń jáde àwọn tó ń ṣiṣẹ́. Káwọn tí yóò ṣe máa ń jáde àwọn tó ń ṣọ́ọ̀bù. Àwọn kan forí ṣe ká tó ń fọ́rùn sí ọlọ́run. Máa ṣèrànwọ́ fẹ́yà pàdé mi tí ó rò pé kíní kan kórí yẹ. Má sì lè ti fi ìfẹ́ yá káyé má bí yẹ o. Wọ́n sì lè káyé má ṣe é. Gbogbo táyẹ̀ ìpa tó ẹyọ. Bàbá bá ọlọ́run ṣàlẹ̀ wá. Yẹ́nu àjòkú mi lẹ́sẹ̀ tó kéré yọ. Torí kí agbẹ́dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó. Torí kí agbẹ́dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó wà. Lágbẹ́balẹ̀ débi owó wà ojú rí tó. Kíkìnì tó jọba. Káàfà tó jọba onílẹ̀ iṣẹ́ ló ṣe. Èmi gbọ́ngàn ọkọ̀ tó máa pè mí lé látún lọ́sì o. Àdìgúsù pẹ̀lú àríwá iṣẹ́ mo ṣe. Àbá òrùkọ̀ gbogbo pẹ̀lú àsìkò. Yorùbá ṣiṣẹ́ lọ́fọ̀ àbálẹ̀ bọ́lálẹ̀. Àgbẹ̀múra ọ̀làlẹ̀ àbẹ̀sùnmọ́. Ilé ìwà ti mọ́ lọ́dọ̀ àgbẹ̀gì iṣẹ́ yá. Àgbẹ̀múra lọ́sùnmọ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ níye. Àsìkò wọn tó tún rí àbọ̀bọ̀ mi. Owó tó bá wá ṣe é lọ́kọ̀. Ọ̀nà ara lọ́lọ́ ṣe ti yá. Owó ló bá bú bàtẹ́ yá. Tí ọ̀nà ọmọdé á mọ̀ gbà. Òrèlú lọ́rùn kò ṣe àṣàrù. Ọ̀nà àwòrán ṣàṣọ ó ṣe Ìbàdàn. Wọ́n lè sọ̀rọ̀ bí àgbẹ̀dẹ̀ kò lè sọ̀rọ̀. Ọ̀kan lọ́dún lọ́wọ́ àlùlẹ̀ sọ́ọ̀sì o. Ọ̀rọ̀ lọ́rùn wà bá òṣèlú o. Ọ̀tàrà ló fi ṣe ti kọ́ ilé. Ọ̀nà àwòrán ṣe ẹ̀ṣẹ̀ fún láyé. Àìkí abẹ́rẹ́ mi tábìlì ìfẹ́ pò. Àìkí abẹ́rẹ́ mi ti rẹ̀ ẹ̀ máa ṣe wá. Oníbàdàn mú sáré bó ṣe wá. Bàbá tún dárò náà. Àgbàní ṣé wà náà. Ìyá àgbàgbà ni o. Àgbàní dáná ṣọ́ àní. Àgbàní oníkálukú ló ti yàn sí ẹ̀ lágbá. Wọ́n mọ̀ ọdún mẹ́ta nìkan. Oníkálukú
Thank you.
èmi náà kúrò ní láyé sí. Ọgbọ́n tí mo rí dá ibi sẹ́fùtì. Àfáà mo jẹ́ wọn sẹ́rí tèmi náà gbọ́dọ̀ gbà. Òmàlídé òmàlídé mo ti bá wọn jù mo ti bá wọn jù. Everybody,